mo kí káàbọ̀ sí ẹwà èdè Yorùbá TV níbi tá a ti ń ka àwọn ìwé aládùn gbogbo. A ti ka àparí inú, a ti ka àjàlólẹ́rù, a ti ka àgbàlagbà kan. Lọ́wọ́ báyìí ìwé tá ń kà òun náà ni ògbójú ọdẹ nínú igbó Orúnmọlẹ̀. Ògbójú ọdẹ nínú igbó Orúnmọlẹ̀. Ṣé ẹ gbàgbé ibi tá a dé? Orí keje ni mo ti ní n ó ti tẹ̀ síwájú. Àmọ́ tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ń dórí ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́ ni, kò ná irin méjì láti subscribe sí channel yìí, like kẹ́ kọ́mẹ́ǹtì ní tẹ́ bá rí sí àwọn ìwé tá ń kà ń bí. Kò sí ní tó burú ń bẹ̀ bẹ́ẹ̀ bá fi àtẹ̀ránṣẹ́ sílẹ̀ fún wa. Kó lè bàa jẹ́ kóríyá náà ni ẹ subscribe sí channel yìí láti máa rí àmì tí mo bá ti gbé fídíò míì sórí ìkànnì yìí. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ká tún jọ gbádùn ara wa dọ́ba. Orí keje òun náà la wà nínú ìwé ni ògbójú ọdẹ nínú igbó Orúnmọlẹ̀. Àkọlé tí mẹ́ńbẹ̀ ọjọ́ ìkejì lọ́dọ̀ Ìrágbèje nílé olójúlé méje. Ọjọ́ ìkejì lọ́dọ̀ Ìrágbèje nílé olójúlé méje. Ńgbà tí ilé ọjọ́ kejì mọ́ tí a jí, Ìrágbèje mú wa lọ sí inú yàrá mìíràn tí ó dára ju ti àná lọ ní ìlọ́po méjì. Ńgbà tí gbogbo wa sì tún jókòó bíi ti àná tán, ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sọ wípé lánàá mo sọ fún yín nípa àwọn ọmọdé, ṣùgbọ́n lónìí wọ́n sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n dàgbà tí wọ́n sì jẹ́ aláṣejù. Ẹ gbọ́ bí n ó ti máa sọ̀rọ̀ sí wọn. Pẹ̀lẹ́ o, ìwọ aláṣejù. Ǹjẹ́ o ti fi ìwà náà sílẹ̀ bẹ́ẹ̀? Bí o bá ti ṣe bẹ́ẹ̀, mo gbà ọ́ níyànjú pé bí o kò bá ti ṣe bẹ́ẹ̀, mo gbà ọ́ níyànjú pé ṣe bẹ́ẹ̀ kánkán, nítorí ẹ̀tẹ́ ni ìgbẹ̀yìn aláṣejù. Aláṣejù sì ni bàbá àṣetẹ́. Àgbàtọ́wẹ̀wò àṣejù ẹ̀tẹ́ ni yóò fi rí. Àní kí aláṣejù lọ pe Ṣàngó, ó dé pópó, ó ń pọ̀ya ọlọ́ya. A béèrè pé ìyá rẹ̀ ń kọ́, ó ní bàbá ń bẹ nínú ilé. Ṣùgbọ́n mo bí ọ́, ìwọ aláṣejù, ta ni fi wọ̀nyí rán ọ? Ta ni fi wọ̀nyí rán ọ? Wọ́n ní àgbà tí ò lówó lọ́wọ́. Wọ́n ní àgbà tí ò lówó tíì, àpò ẹ̀kọ́ mu. Ẹni tí ó bá ní sílè márùn-ún kì í ṣe nǹkan pọ́n kan. Ọlọ́gbọ́n ènìyàn máa wo àpò rẹ̀ kí ó tó ná owó. Ṣùgbọ́n aláìmọ̀ye a máa wí pé bí ẹgbẹ́ òun ti ṣe, òun náà ni òun náà ó ṣe ti òun. A gbàgbé pé ilé làá wò ká tó sọmọ lórúkọ. Ìwà aláìnírònú, ọmọ nǹkan tí ẹnìkejì rẹ gbẹ́kẹ̀lé. Bí ìwọ ò bẹ̀rù gbèsè lónìí, ọjọ́ tí olówó bá mú ọ, nìwọ mọ̀ wípé gbèsè kì í ṣoore. Mo sì tún fẹ́ kìlọ̀ fún ọ pẹ̀lú. Ńgbà tí ẹnìkan bá ṣẹ̀ ọ́, tí olúwa rẹ̀ sì mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ ní ẹ̀ṣẹ̀, dé ibi tí ó tún bẹ̀ ọ́, gbọ́ lákòókò. Rántí pé kì í ṣe títóbi rẹ tàbí ọlá rẹ, bẹ́ẹ̀ ni kì í ṣe owó tàbí agbára rẹ ni ó jẹ́ kí òun ọbẹ̀ o, bí kò ṣe ìfẹ́ tí ó ní sí ọ. Ìfẹ́ ni aráyé ń bẹ̀rù, kì í ṣe agbára. Bí ìwọ ò bá tètè gbọ́, ìwọ tẹ̀ lọ́wọ́ ẹni tí ó ti ń bẹ̀ ọ́, òun á sì wí fún ọ pé ohun tí ìwọ bá fẹ́ kí o ṣe, kíkó ìwọ kò ní lè kó, orí ìwọ ò ní lè fi sọ ilẹ̀. Ìwọ á wá gbé àpò ìtìjú kọ́ apá, ìwọ á máa ru ẹrù ẹlẹ́yà kiri, ìwọ aláṣejù. Rántí pé orúkọ rẹ kejì ní aláràngbọ́, ẹ̀kẹta ni olórí kankan. Bí ìwọ bá sì ti ń jẹ́ orúkọ wọ̀nyí, o kò ní pẹ́ tẹ́ lọ́wọ́ àwọn tó fẹ́ràn rẹ. Àwọn ọ̀rẹ́ àti ojúlùmọ̀ rẹ gbogbo tí wọ́n ti bá ọ sọ̀rọ̀ tí ìwọ ti kọ̀ ní ìfẹ́ràn rẹ ni kò ní fẹ́ràn rẹ mọ́. Wọn ò ní kà ọ́ sí mọ́. Wọ́n sọ pé ènìyàn burúkú ni ọ́. Bí nǹkan rẹ sì ń bàjẹ́ ní ọjọ́ mìíràn, wọn ò ní sọ pé àwọn rí ọ. Síbẹ̀síbẹ̀ ṣá, mo fẹ́ kó mọ̀ pé ìyàtọ̀ wà láàrin àṣejù àti ìpinnu rere. Olúkúlùkù ni ọmọ rere yàtọ̀ sí búburú. Ẹlẹ́dàá ti fi fúnni ní àǹfààní èyí ni. Nítorí náà mo bẹ̀ ọ́ ti ìpinnu rere. Mo bẹ̀ ọ́ nítorí náà bí o bá ti ní ìpinnu rere kan, bí ẹgbẹ̀rún ènìyàn tilẹ̀ sọ pé kí o má ṣe é, má sọ pé orí wọn o. Bí wọ́n pè ọ́ lórúkọ burúkú, kì í ṣe orúkọ rẹ ni wọ́n fi fún ọ. Ènìyàn rere ni ọ́. Ńgbà tí nǹkan rẹ bá yọrí sí rere, àwọn tó ti ń bú ọ yóò máa yìn ọ́. Àwọn tí kò ti kà ọ́ sí yóò sì máa bu ọlá fún ọ. Nítorí náà ọgbọ́n ni ayé gbà. Èrò ní gbogbo nǹkan. Fi èrò sí èrò ara rẹ. Mọ títọ́ ní títọ́.
mọ ní yíyẹ sì mọ yíyẹ ní yíyẹ, má ṣe nǹkan bí aláṣejù, má sì hùwà bí aláìròtẹ́lẹ̀. Mo fẹ́ láti fi ìtàn kékeré yìí kín ọ̀rọ̀ mi lẹ́yìn nísinsìnyí kí ẹ bá lè rí ìgbẹ̀yìn aláṣejù kedere. Ó ṣe nígbà kan, kìnìún kan wà nínú igbó kan, ó nìkan ni ó sì jẹ́ kìnìún tí ń bẹ nínú igbó náà. Kìnìún yìí ò fẹ́ máa ṣe làálàá kó tó máa rí oúnjẹ òòjọ́ jẹ. Nítorí èyí, ó pe gbogbo àwọn ẹranko tí ń bẹ nínú igbó náà jọ lọ́jọ́ kan, ó sì bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀. Ó ní, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún dídá tí ẹ dá mi lóhùn ní pípè tí mo pè yín lónìí. Ó fi hàn pé ẹ mọ̀ mí gẹ́gẹ́ bí ọba yín. Ẹ̀yin náà mọ̀ wípé èmi kì í ṣe ìkà ọba rárá, nítorí bí ó tilẹ̀ jẹ́ pé mo pa díẹ̀ ẹ̀jẹ̀ nínú yín rí, síbẹ̀síbẹ̀ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé kì í ṣe ìfẹ́ inú mi ni o. Olúkúlùkù ni ẹlẹ́dàá fún ní oúnjẹ tirẹ̀ láti máa jẹ. Gbogbo wa sì mọ̀ wípé ebi kì í wọnú kí ọ̀ràn mìíràn tún wọ ibẹ̀. Ẹlòmíràn nínú yín a máa jẹ ewéko, a sì máa ní ìtẹ́lọ́rùn. Ẹlòmíràn a máa ká èso igi jẹ. Bákan náà ni a kò ṣàìrí àwọn bí ọ̀gbẹ́ni Agélétí tí wọ́n máa ń jẹ ẹran. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀, ara yín ni mo ti máa ń jẹun. Níwọ̀n bí ó sì ti jẹ́ wípé mo ní ìfẹ́ yín, mo dá ní àmọ̀ràn. Mo dá ní àmọ̀ràn pé kí ẹ kúkú lọ ṣe ètò. Kí ẹ máa tìká lára yín tọ̀ mí wá lọ́kọ̀ọ̀kan fún pípa jẹ. Nítorí ètò bẹ́ẹ̀ yóò fún olúkúlùkù yín láàyè àti mọ ìgbà tí ikú yóò kan òun. Ẹni tí ikú rẹ̀ bá sì súnmọ́lé yóò mọ bóun ó ti ṣe lo ìbá díẹ̀ tí ayé òun bá kù. Pẹ̀lú ẹ̀yin náà a rí i pé bíbú ni èmi máa ń bú nígbà tí ebi bá dé sí mi. Mo sì ṣe kò sì sí àní-àní pé ìjáyà ńlá ni ìgbé mi máa ń jẹ́ fún yín. Bí ètò bá wà tí olúkúlùkù mọ ìgbà tí ikú yóò kan òun, tí ó sì wá sí ọ̀dọ̀ mi fún ara rẹ̀, irú kíkí bẹ́ẹ̀ kò ní sí mọ́. Àwọn ẹranko tí ó bá sì kú yóò máa gbádùn ni. Ó jẹ́ èyí tí mo rò, tí mo sọ pé kí n fi etí yín bá o. Lẹ́yìn tí kìnìún ti sọ ọ̀rọ̀ yìí tán, ọ̀rọ̀ pa èsì jẹ́. Níkẹyìn ni ìkookò kan dìde, ó wí pé, ẹ kú ìjókòó ẹ̀yin jàmá. Mo kíyèsí ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tí ọba sọ. Ó sọ̀rọ̀ nípa irú oúnjẹ tí olúkúlùkù máa ń jẹ. Mo sì rò pé kókó ọ̀rọ̀ ni ọ̀rọ̀ náà, ṣùgbọ́n nǹkan kan tí mo rí tó dá lójú tèmi tí a bá ṣe. Bàbá máa ṣe ètò àti máa wá sí ọ̀dọ̀ ọba ní ọ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Kì í ṣe gbogbo ẹranko gbọ́ ni yóò ní láti wá o. Nítorí ẹranko bí èmi, n ò rò pé ẹran tí ọba ń jẹ ju tẹ̀mọ́ lọ. Nítorí bí mo ti ń jẹ ti oko, bẹ́ẹ̀ ni mò ń jẹ ti ilé. Ọjọ́ tí mo bá ṣàìfẹnu kan ẹran àgùntàn, n kò mọ bí ó ti ń rírin. Nítorí náà, èmi rò pé bí ìdá mẹ́ta àwọn ẹranko bá ń wá sọ́dọ̀ mi, tí àwọn yòókù sì ń tọ ọba lọ fún pípa jẹ, ọ̀ràn náà yóò dára tó bẹ́ẹ̀ tí orúkọ ọba ò ní parẹ́ nínú igbó wa yìí láéláé. Ó jẹ́ èyí tí èmi náà rí níbẹ̀ o. Lẹ́yìn èyí ni ẹkùn dìde, ó wí pé, kábíyèsí ọba o. Ọ̀rọ̀ tẹ́ ẹ mú wá síwájú wa ọ̀rọ̀ dáradára ni. Èyí tí ọ̀gbẹ́ni ìkookò sì sọ ọ̀rọ̀ wà ńbẹ̀, ṣùgbọ́n nǹkan kan ni mo fẹ́ kí gbogbo àjọ mọ̀. Èyí ni pé bàbá yín láti máa mú ọ̀ràn náà bí ìkookò ti ṣe mú un. Kò sí àní-àní pé bóyá ni ẹranko fi máa kù sílẹ̀ fún ọba. Nítorí bí ìdá mẹ́ta àwọn ẹranko bá máa lọ sí ọ̀dọ̀ ìkookò, mo rò pé ó tọ́ kí ìdajì máa wá sí ọ̀dọ̀ mi. Nítorí bó bá ti di pé ká pa ẹran ni ìkookò lè ṣe tó mi. Bó bá sì jẹ́ ti pé kí á yára, ṣàṣẹ ẹranko ló lè yára jù mí lọ. Bó bá ṣe ti pé ẹwà ni, ẹ̀yin náà rí i pé n ò gbé ẹ̀yìn rárá. Nítorí bí dúdú ti ń bẹ lára mi, bẹ́ẹ̀ ni funfun ń bẹ pẹ̀lú. Mo rò pé bí a bá mú ti àwọn ọ̀gbẹ́ni àgbọ̀nrín àti egbin kúrò, ṣàṣẹ ẹranko ló dára jù mí lọ. Bó bá sì jẹ́ ti pé ká sọ̀rọ̀ nípa ti ẹrù, mo rò pé adé orí nìkan ni ọba pàápàá fi jù mí lọ. Nítorí kò sí ọmọdé ẹranko tí wọ̀ mí lójú lẹ́ẹ̀mejì, èèwọ̀ ni. Nípa ti pé à ń jẹ ẹran ilẹ̀kẹ̀, mo sì ń jẹ odidi màlúù tán, n kò mọ̀ pé wọ́n ń jẹun. Kí ni mo máa fi àgùntàn ṣe? Nítorí náà èrò mi ni pé kí gbogbo àwọn tó jẹ́ olóyè nínú wa máa ṣe wá sí ọ̀dọ̀ ọba fún pípa jẹ. Àwọn bí ọ̀gbẹ́ni erin, àjànàkú tí mi gbọ́ kejekeje nítorí balógun níṣe o. Àti irú èmi yìí náà, ẹkùn olóòlàjù, ẹ̀rù jẹ̀jẹ̀ tí bọmọ kékeré, ọ̀gbẹ́ni ìkookò náà lè ṣàìwá.
nítorí igbákẹrin ọba ní í ṣe. Bó bá ti kúrò ní ti àwọn tí mo dárúkọ wọ̀nyí, gbogbo àwọn yòókù ni yóò ní láti wá sí ọ̀dọ̀ ọba fún pípa jẹ. Mo sì rò pé ó yẹ kí a yan kọ̀lọ̀kọ̀lọ̀ kí ó to orúkọ gbogbo àwọn tí yóò mọ̀ wá sínú ìwé, tó bẹ́ẹ̀ tí olúkúlùkù yóò mọ ìgbà tí wíwá kan òun. Kò sì sí àní-àní pé kọ̀lọ̀kọ̀lọ̀ yóò ṣe ètò náà dáadáa, nítorí ọlọ́gbọ́n ní í ṣe ẹkú àpérò náà o. Lẹ́yìn tí ẹkùn sọ eléyìí tán, ìrìn kan lẹ́yìn gbogbo àwọn ẹranko yòókù náà sì gbà bẹ́ẹ̀. Ńgbà tí kọ̀lọ̀kọ̀lọ̀ bẹ̀rẹ̀ sí to orúkọ ara rẹ̀ ló tò síwájú, ó sì tò ti àwọn yòókù tẹ̀lé. Gẹ́gẹ́ bí ètò inú ìwé yìí, òwúrọ̀ ọjọ́ kejì tí wọ́n ṣe ìgbìmọ̀ yìí ni pípa jẹ kan kọ̀lọ̀kọ̀lọ̀, ṣùgbọ́n kọ̀lọ̀kọ̀lọ̀ ò lọ sí ọ̀dọ̀ kìnìún. Ó di ọ̀sán, kọ̀lọ̀kọ̀lọ̀ ò lọ. Ilẹ̀ tó ṣú bákan náà. Ńgbà tí ó di òwúrọ̀ ọjọ́ kejì, kìnìún ránṣẹ́ pé erin, ẹkùn àti ìkookò. Ó wí fún wọn bí kọ̀lọ̀kọ̀lọ̀ ti wá láti ọjọ́ tí pípa jẹ ti kàn án, tí ó sì jẹ́ pé orúkọ rẹ̀ ni ó síwájú. Eléyìí àwọn ẹranko mẹ́ta wọ̀nyí lẹ́nu, wọ́n sì ránṣẹ́ sí kọ̀lọ̀kọ̀lọ̀ lẹ́sẹ̀ kan náà. Láìpẹ́ ó dé, gbogbo wọn sì gbé léèrè ohun tó jẹ́ kó ṣe irú ìwà àfojúdi bẹ́ẹ̀. Wọ́n fẹ́rẹ̀ mọ́ etí ìsọtí ẹnu wọn délẹ̀ tán. Ńgbà tí kọ̀lọ̀kọ̀lọ̀ ti kó ẹjọ́ balẹ̀, tí ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sọ, ó ní kẹ́ ẹ gbó kẹ́ ẹ tọ́ o. Ẹ ṣe bàbá àwọn ẹranko di alẹ́ o. Ẹ ní rí jayẹ òde o. Ẹ ní rí ti pàkúté o. Bó kù díẹ̀ kẹ́ ẹ bọ́ sínú okùn dídẹ, Ọlọ́run ó yọ yín o. Ṣé bí ó bá ṣe ìfẹ́ yín àti ìgbẹ́kẹ̀lé tí ẹ ní sí mi, ẹ kò ní jẹ́ gbé irú ètò yìí kalẹ̀ fún mi? Kí ni mo já mọ́? Láàrin àwọn ẹranko yòókù, lọ́jọ́ tẹ́ ẹ dárúkọ mi ní àjọ pé kí n ṣètò náà, ó yà mí lẹ́nu. Àdúrà mi sì ni pé kí Ọlọ́run má jẹ́ kí iná ìfẹ́ tẹ́ ẹ ní sí mi ó kú o. Kó máa jò gèrègèrè tó bẹ́ẹ̀ tí bí mo bá kú, ẹ ó bá mi tọ́jú àwọn ará ilé mi. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé n ò jẹ́ sí àfojúdi sí yín o. Ọ̀ràn lónìí bẹ́ẹ̀ ṣe rí ọ̀gànwó ńlá ọ̀kan ni ó tọ́ka sí ibẹ̀. Níbẹ̀ ni ilé mi wà. Ṣe sì tún rí igi ìrókò ńlá kan tó wà lẹ́bàá ibi tí ọ̀gànwó wà ní, ó tún tọ́ka sí ibẹ̀. Ìdí rẹ̀ ni àwọn ẹranko mẹ́rin mìíràn tún wà bí ẹ̀yin: kìnìún kan, erin kan, ẹkùn kan àti ìkookò kan. Àwọn ni ó jẹ́ kí n wá láti àná. Ṣe ni wọ́n ń dààmú gbogbo àwọn ẹranko tá a wà lágbègbè ibẹ̀. Bí ò bá sì ṣe pé ẹ bá gbìyànjú kí ẹ fẹ́ ojú wọn kù, bóyá ni ẹrankẹ́ran yóò fi lè tọ́ ọba wá fún pípa jẹ o. Ọ̀ràn yìí ya gbogbo àwọn ẹranko wọ̀nyí lẹ́nu, nítorí wọn ò ní èrò pé ẹranko mìíràn tún wà nínú igbó yìí bí àwọn. Kìnìún dáhùn pé ǹjẹ́ òótọ́ ni kìnìún mìíràn tún wà nínú igbó yìí? Kọ̀lọ̀kọ̀lọ̀ ní àkábíyèsí, òótọ́ ni. Kìnìún tó ń bí báyìí pé ǹjẹ́ ó dá ọ lójú? Kọ̀lọ̀kọ̀lọ̀ ní ó dá mi lójú gbangba. Ohun tí mo rí ń bẹ̀ sá ni pé bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ẹranko náà tóbi tó yín, síbẹ̀ wọn ò lágbára bí ẹ̀yin, nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń lé mi tí wọn kì í sì lè bá mi. Kò sí àní-àní pé bẹ́ẹ̀ bá bá wọn jà, ẹ borí wọn. Bẹ́ẹ̀ bá sì ti borí wọn, tẹ́ ẹ pa wọ́n, kẹran máa wọlé tọba lákòókò ni. Ọ̀nà tí kọ̀lọ̀kọ̀lọ̀ gbà fi sọ̀rọ̀ yìí àti ohun tí ó fi sọ kò jẹ́ kí ẹnikẹ́ni nínú àwọn ẹranko yìí fura pé irọ́ ni ó ń pa. Gbogbo wọn múra, wọ́n tẹ̀lé kí ó lọ fi ibi tí àwọn ẹranko náà wà hàn wọ́n. Ó ń kó gbogbo wọn. Ó di etí kànga kan tí ó kún fún omi tí ó sì jìn gidigidi. Ńgbà tí wọ́n débẹ̀, kọ̀lọ̀kọ̀lọ̀ tọ́ka sí inú kànga náà. Ó wí pé kí wọ́n wo inú omi náà, wọ́n ó rí àwọn ẹranko tí ó ń sọ. Ńgbà tí àwọn ẹranko mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí wo inú kànga, wọ́n rí òjìji ara wọn nínú omi. Wọ́n fẹ́ eyín, òjìji wọn náà fẹ́ eyín pẹ̀lú. Wọ́n gbọ̀n èrò. Bákan náà ni níkẹyìn wọ́n pa èrò pé kí àwọn tọ̀ òjìji ara àwọn lọ. Bẹ́ẹ̀ ni wọ́n fò sínú kànga, gbogbo wọn sì kú gbètèkun. Òpin ìtàn náà nìyí. Kìnìún fẹ́ kú ikú omi. Ó di ẹrù àṣejù lé orí. Ó ní kí ẹranko wá máa wọlé bá òun. Mo bi yín, wọ́n ṣe bẹ́ẹ̀ wọlé tọ̀ bàbá rẹ̀ lọ́bí ń dán. Mo ti sọ ìtàn aláṣejù kínní, ó kù ìtàn aláṣejù kejì. Èyí nìna nìyí. Nígbà tí bàbá ọkùnrin kan kú, ó fi 100 pọ́ùn sílẹ̀ fún un. Ọkùnrin yìí fi gbogbo owó náà ra àwọn nǹkan ẹlẹgẹ́ gbogbo tí wọ́n lè fọ́, àwọn bíi ságo, ife mímu nǹkan, oríṣiríṣi ìgò, oríṣiríṣi dégé, oríṣiríṣi àwo ìjẹun àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sá. Ó fẹ́ láti fi wọ́n ṣe òwò.
ní òwúrọ̀ ọjọ́ kan ó tò gbogbo ohun èlò wọ̀nyí lé orí ara wọn. nígbà tí ó sì wò títí inú rẹ̀ dùn ó sì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sọ ó ní 100 pọ́ùn tí mo ní owó kékeré kọ́ o. sọ́ọ̀ náà ni mo fi ra gbogbo nǹkan wọ̀nyí. dájúdájú bí mo bá tà wọ́n n ó jèrè 100 pọ́ùn mìíràn sí owó yìí yóò sì di 200 pọ́ùn. ó dá mi lójú pé 200 pọ́ùn kì í ṣe ọmọdé owó o. nígbà tí mo bá sì mú èyí nì tí mo tún fi ra ọjà ǹjẹ́ kò ní di 400 bẹ́ẹ̀. bí mo bá sì ti ní 400 pọ́ùn owó dé ènìyàn máa ń pẹ́ dolówó. bẹ́ẹ̀ ni mo bá fi èyí nì sí òwò n ò ní ṣàì jèrè 400 mìíràn bẹ́ẹ̀ owó mi ń di 1000. ṣùgbọ́n bí mo bá lọ ní 1000 pọ́ùn mo bọ́ sáyé nu o kí gbogbo ènìyàn máa kó kìkì mi ni o. síbẹ̀síbẹ̀ náà 1000 pọ́ùn ò ní dúró bẹ́ẹ̀. mo bá sì tún fi ohun náà sí òwò ńkọ́ ṣé yóò mú èrè wá. ó tilẹ̀ dájú gan pé èrè ńlá ni yóò ti ibẹ̀ jáde nítorí owó mi lè ti pa bẹ́ẹ̀ di 1000 lákòókò tí mo bá ní 1000. gbogbo ìlú ni yóò mọ̀ mí o. ọ̀rọ̀kọ́rọ̀ tí mo bá sì sọ nílùú ni abẹ́ gé. ṣùgbọ́n bí mo tilẹ̀ ní èyí nì n ò ní dúró. wọ́n mọ̀ ṣòwò títí 1000 yóò fi di 2,000 tí 2,000 yóò di 2,000 bẹ́ẹ̀ tí n ó fi di ẹni tí ní 1000 pọ́ùn lọ́nà 1000. mo bá ti ní 1000 pọ́ùn lọ́nà 1000 ó kù kí n máa jẹun kí n máa lo aṣọ kí n máa ṣe fàárí kí gbogbo ènìyàn sì máa kan sára sí mi. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà sówó lèèyàn fi ń wá owó ni. kò tọ́ kí n jókòó bẹ́ẹ̀. ó yẹ kí n ṣe òwò díẹ̀ sí i. mo bá fi èyí ni ra ọjà tí mo tún tà á owó mi ó máa súnmọ́ 1000 lọ́nà 1000 lọ́nà 1000 lọ́nà 1000. àkókò náà wáyé ni wọ́n wá sinmi. wọ́n ẹ̀sẹ̀ wá fẹ́ ìyàwó kan. àwọn ta ni bá fẹ́ nílùú yìí o. àfọmọba. ńgbà tí mo bá sì gbé níyàwó tó bá délé mi wọ́n mọ̀ gbéraga sí i. ṣebí ìyàwó mi ni owó mi mo fi fẹ́. bí ó tilẹ̀ jẹ́ pé ọmọ ọba ni síbẹ̀ n ò délé bàbá rẹ̀ tọrọ oúnjẹ jẹ. ńgbà mìíràn bó bá wó oúnjẹ fún mi n ò ní jẹ. ó sì dá mi lójú pé inú rẹ̀ ò ní dùn yóò sì ránṣẹ́ sí ìyá rẹ̀ wọ́n wá láti bẹ̀ mí. ńgbà tí wọ́n bá sì kúnlẹ̀ síwájú mi tí wọ́n bá ń bẹ̀ mí n ò ní ṣe bí ẹni pé mo rí wọn. ọ̀ràn náà yóò wá dùn ìyàwó mi yóò sì dì mí lẹ́sẹ̀ mú yóò wí pé jọ̀ọ́ wojú mi ọkọ mi. ṣé ẹ̀yin náà mọ̀ pé mo fẹ́ràn yín. n ò jẹ́ déédéé febi pa yín bẹ́ẹ̀. òjò tó rọ̀ lánàá ni ò jẹ́ kí igi ó jóná dáadáa. òní ó sì jẹ́ kí oúnjẹ pẹ́ bẹ́ẹ̀ lónìí. mo sì bẹ̀ yín púpọ̀ kí ẹ má ṣàìwò tìyá mi tó wà lórí ìkúnlẹ̀ yìí. èmi náà tún ní jẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́. bí ó di kí ebi pa yín n ó lọ tìkára mi wá igi níbikíbi tí mo bá ti lè rí i. dájúdájú àánú ẹ̀ yóò ṣe mí. ṣùgbọ́n síbẹ̀ n ó fẹ́ láti fi ọlá mi hàn n ó sì ta á nípa báyìí. ọkùnrin yìí ti gbàgbé ara rẹ̀ níbi tó ti ń sọ̀rọ̀ wọ̀nyí. ó ta ìpá síwájú bí ó ti pe ọ̀rọ̀ ìkẹyìn. báyìí gbogbo nǹkan tí ó fi 100 pọ́ùn rà sì fọ́ wọ́n rún wómúwómú. ọ̀kẹ́rẹ́ gorí ìrókò ojú ọdẹ dá. ṣe lójú ọkùnrin náà máa fo. aláṣejù kò tí ì ní owó ó ń ta ọmọ ọba nípa. bí ó bá ní owó tán iṣẹ́ ni yóò ṣe o. ẹ̀yin ọ̀rẹ́ mi ohun tí wọ́n tún sọ̀rọ̀ lé lórí nísinsìnyí ni àbámọ̀ àti oore ṣíṣe. ìbá ọ̀rọ̀ díẹ̀ ni wọ́n sọ nípa wọn kí n tó tún fi ìtàn gbé lẹ́sẹ̀. àbàwọ́n ènìyàn ni àbámọ̀ jẹ́. kò sì sí ẹni tí ó lè fọ àbàwọ́n náà dá pátápátá. ǹbá jẹ́ pé àbámọ̀ kúrò nínú ayé ni. ayé ìbáfẹ́rẹ́ dára tó ọ̀run. irú nǹkan tí ó jẹ́ náà ni ó jẹ́ kí àwọn àgbà máa pa òwe wípé òṣè ní parí ẹkún àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀ràn. gbogbo ọ̀tọ̀ kù ló pé wọn ò rí ẹbọ àbámọ̀ ṣe ó ṣe bí òwe o. nípa ti oore ṣíṣe lóòótọ́ ó yẹ kéèyàn máa ṣoore. ṣùgbọ́n síbẹ̀ ó yẹ kéèyàn máa rú oore tóun ó ṣe àtẹni tóun ó ṣe é fún. àwọn ẹlòmíràn kàn déédéé ṣoore sá nítorí wọ́n mọ̀ pé oore ṣíṣe dára. wọn ò ronú bóyá irú oore tí àwọn ń ṣe yẹ tàbí ó yẹ. ẹni tó bá ń ṣoore bí aláìnírònú bí aláìnírònú ibi ni olúwa rẹ̀ ń ṣe. ọkùnrin tí ó ní apá méjì àti ẹsẹ̀ méjì tí kò sì ní àbùkù àrùn lára tí ó tún ké ẹni Ọlọ́run bùn kó bùn mi. kò yẹ ní ẹni tí a ṣe sàráà fún. ẹni tí ènìyàn ṣe sàráà fún
ni ẹni tí nígbà tí olúwa rẹ̀ rí i ó mọ̀ dájúdájú pé kò ní agbára láti wá oúnjẹ òòjọ́ rẹ̀. Bí ó tilẹ̀ ti wò ó kí ó sa ipá tó, àwọn ni bí arúgbó pátápátá àti aláìsàn tí kò lè dìde. Lójú kan, ẹ gbọ́ ìtàn ọkùnrin yìí kí ẹ sì fi ọ̀ràn rẹ̀ ṣe àríkọ́gbọ́n. Ní ọjọ́ kan, ọkùnrin kan lọ ní ìdálẹ̀. Bí ó ti dé etí ìlú kan, ó bá ẹkùn kan nínú àgò erin. Àgò erin yìí jẹ́ pàkúté tí àwọn ará ìlú náà dẹ láti fi mú ẹkùn nítorí a máa wá yọ wọ́n lẹ́nu. Wọ́n ṣe àgò erin yìí lọ́nà tí ó jẹ́ pé bí ẹkùn bá ti lè jàjàwọ́ inú rẹ̀ lẹ́ẹ̀kan kò ní lè jáde fúnra rẹ̀ àyàfi bí ẹlòmíràn bá ṣe sílẹ̀. Nígbà tí ẹkùn rí ọkùnrin yìí, ó bẹ̀ kí ó ṣí òun sílẹ̀, ṣùgbọ́n òun kọ̀ fún un. Ó bẹ̀ títí ọkùnrin náà ò ṣílẹ̀kùn fún un. Níkẹyìn ẹkùn ní ọ̀wù o, kí ni mo fi ṣe ọ́ tó bẹ́ẹ̀? Tòní ló ń rò òòró tọ́lá ń dán. Lóòótọ́ ni gbogbo èèyàn ń pè mí ní ẹranko búburú, ṣùgbọ́n èmi mọ̀ pé ẹranko rere ni èmi ṣe. Ṣé ìwọ náà mọ̀ wípé yọ̀yọ̀ lẹ́nu aráyé ń dá? Ẹnu tí wọ́n fi yin ni òun náà ni wọ́n fi ń bó ni. Bí ìwọ bá sì bá mi gbé lọ́jọ́ mẹ́ta, ìwọ sì mọ̀ wípé kò sí ẹni tí ó tún wù ọ́ bá gbé àfi èmi. Ògìdán olóòlàjù àkọ́mọ́là láì lábẹ́. Mo sì fẹ́ kó mọ̀ wípé bó o bá lọ, n ò ní ṣàìrí aláàánú tí yọ̀yọ̀ mi o, ṣùgbọ́n mo bá tún lọ fi ojú kàn ń kọ́ ń bò lọ́wọ́ o. Bẹ́ẹ̀ ni ó dá mi lójú pé ojú ó tún ara rí. Nígbà tí ọkùnrin yìí gbọ́ báyìí ó ní òótọ́ ló sọ bó o ti sọ yìí. Ó tilẹ̀ yé mi jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n bí ẹ̀rù bá báyàn ó yẹ kó lúwa rẹ̀ ó bẹ̀rù. Mo bá yọ ọ́ tán tó fò mọ́ mi tó fà mí ya pẹ́rẹpẹ̀rẹ, kí ni kí tèmi ọjà sí o? Ẹkùn náà sì dáhùn wípé bó bá ṣe èyí tí ìwọ sọ yìí ni, ọ̀rọ̀ kékeré ní èyí ni. Ṣe kankan àkókò ń lọ, sílẹ̀kùn kó yọ mí, èmi ò jẹ́ sí ibi sí ọ láéláé. Ọ̀rọ̀ dídùn tí ó ti ẹnu ẹkùn jáde ti mú kí ọkùnrin yìí gbàgbé pé ọ̀ràn ló dójú okó, tí ẹkùn fi ẹnu dídùn tún ọ̀ràn ara rẹ̀ ṣe. Ọkùnrin yìí lọ sí ibi àgò yìí, ó ṣílẹ̀kùn sílẹ̀. Bí ẹkùn ti jáde tán, ṣe ni ó fò mọ́ ọ lọ́rùn, ó fẹ́ pa á jẹ. Ṣùgbọ́n ọkùnrin náà yára bẹ́ẹ̀ kí ó ṣe gáfárà kí àwọn ro ẹjọ́ àwọn náà fún ẹni 5 tí àwọn bá kọ́ rí, àti pé ìdájọ́ tí àwọn 5 bá ṣe ni kí àwọn tẹ̀lé. Àwọn méjèèjì sì jù máa ń lọ. Láìpẹ́ wọ́n pàdé ewúrẹ́. Bí wọ́n ti rí i ni ọkùnrin yìí ti kó ẹjọ́ balẹ̀. Ó rò bí òun ti ń bọ̀ tóun rí ẹkùn nínú àgò erin tí ó bẹ òun kóun ó yọ òun, ṣùgbọ́n tóun ò fẹ́ yọ ọ́, tí ó sì bẹ̀bẹ̀ títí àánú rẹ̀ fi ṣe òun tóun sì yọ ọ́, àti bóun tún ṣe àti bí ó sì tún ti sọ pé òun fẹ́ pa òun jẹ lérí oore ńláńlá tí òun ṣe yìí. Nígbà tí ó rò ẹjọ́ báyìí tán, ewúrẹ́ ní abanilórúkọ jẹ́ lọ́mọ aráyé, wọn ò ní lárí olókan. Láti ọjọ́ tí mo ti dé ọ̀dọ̀ ọ̀gá mi yìí kò kí ń jẹ́ kí n gbádùn ọjọ́ kan rí. Nígbà tí mo bá ẹsẹ̀ bímọ kò ní sọ pé ń rí mi o. Ó dìgbà tí mo bá jìyà títí tí mo wò wọ́n dàgbà tán kó tó kì wọ́n mọ́lẹ̀, kó tó tà wọ́n, kó tó fi owó rẹ̀ bá ti ara rẹ̀ lọ. Bí ó bá ti fún mi ní ọ̀gẹ̀dẹ̀ díẹ̀ lówùúrọ̀, a fi mí lẹ̀ kí n máa já ewé jẹ kiri. Kì í fún mi ní iṣu jẹ, bẹ́ẹ̀ ni kì í fún mi léèrí jẹ létè, kì í fi èrí kàn mí létè. Nígbà tó bá sì jẹ tó mu tán, a kó igi bò mí, a fẹ́rẹ̀ lù mí pa. Nítorí náà ọmọ aráyé ò dáa rárá, ẹkùn yóò ní láti pa ọ́ jẹ. Nígbà tí ewúrẹ́ dá ẹjọ́ tirẹ̀ tán, ẹkùn pa goro sí ọkùnrin yìí láti pa á jẹ, ṣùgbọ́n ó yára rán an létí àdéhùn pé ó kù èèyàn 4. Wọ́n bá tún kó rẹ̀ lọ. Láìpẹ́ wọ́n pàdé ẹṣin kan. Nígbà tí ọkùnrin yìí rí i pé torí ẹṣin ó pè é, ó sì ro ti ẹnu rẹ̀ fún un. Ẹkùn náà dúró sí apá kan, gbogbo wọn jẹ́ 3. Níkẹyìn, nígbà tí ẹṣin bẹ̀rẹ̀ ìdájọ́ rẹ̀, ó ní ẹnu aráyé dùn bí iyọ̀, ṣùgbọ́n inú wọn bí ọbẹ̀ ìtàdógún ni. Òótọ́ ló sọ bí ó ti sọ yìí, ṣùgbọ́n ènìyàn búburú ti bà rere jẹ́. Ṣé tẹ̀nìyàn tẹranko ló mọ̀ pé ẹranko jẹ́jẹ́ ni mí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ jẹ́jẹ́ mi yìí ni ọmọ aráyé fi ń rẹ́ mi jẹ. Ìgbà gbogbo ni wọ́n máa ń gùn mí lẹ́yìn, tí mo máa ń gbé wọn kiri. Ọjọ́ tó bá sì rẹ̀ mí tí n ò lè sáré tó bẹ́ẹ̀, wọ́n á gbọ́n mi kẹ́sẹ́, wọ́n á kó pàṣán bò mí, wọ́n á jẹ́ kí n sáré akọ. Ìgbà mìíràn tí ìyà bá jẹ mí púpọ̀ jù,
inú á bí mi, màá rí wọn lulẹ̀ lẹ́yìn mi, wọ́n á sọ pé ẹ̀sìn dá wọn. Ọ̀ràn aráyé tó tó pípa ní kí ẹkùn pa ó jẹ. Ẹkùn tó múra àti pa ọkùnrin yìí, ṣùgbọ́n ó tún rán an létí pé ó kù ẹni mẹ́ta. Láìpẹ́ wọ́n dé ìdí igi ọsàn kan. Ọkùnrin tún kó ẹjọ́ balẹ̀, ó rò ó. Ńgbà tí ó sọ ti ẹnu rẹ̀ tán, igi ọsàn bẹ̀rẹ̀ ẹjọ́ tirẹ̀ dá báyìí. Ó ní, ó dára bí o ti tú ẹjọ́ sílẹ̀ yìí o. Ṣùgbọ́n ǹjẹ́ gbèsè ẹ̀yin ọmọ aráyé láyé, alákọ̀ọ́rí ni gbogbo wọn. Ṣé ojú kan yìí ni mo máa wà nígbà gbogbo? N kì í ṣe ẹnikẹ́ni ní ibi. Nígbà tó bá dìgbà ẹ̀rùn, àwọn ọmọ aráyé á wá. Wọ́n á jókòó lábẹ́ mi, wọ́n mọ̀ gbádùn ara wọn. Ìgbà tí mo bá sì so èso, nípò kí wọ́n rọra gùn mí. Kí wọ́n ká èso mi mu, wọ́n á mú òkò, wọ́n á bẹ̀rẹ̀ sí sọ́lù mi, wọ́n á máa wọ́ mi léwé, gbogbo ara mi á sì bò fẹ́lẹ́fẹ́lẹ́. Èmi á di olójú, ìkánú yín pọ̀ ojú ti ọ̀bọ, àfi dandan kí ẹkùn pa ó jẹ. Pẹ̀lú agbára káká ni ọkùnrin yìí fi dá ẹkùn dúró lẹ́yìn ìdájọ́ tí Èkejì ṣe. Ńgbà tí wọ́n sì rìn díẹ̀, wọ́n pàdé ajá kan. Ọkùnrin yìí tún ké sí ajá, ó ro ti ẹnu rẹ̀ fún un. Ajá náà tún bú, ó tún bú àwọn ọmọ aráyé bí àwọn tìṣáájú ti ṣe, ó sì dájọ́ bíi tiwọn pẹ̀lú. Ó wá kù ẹnìkan ṣoṣo. Bí àwọn méjèèjì sì ti rìn díẹ̀ ni wọ́n pàdé kọ̀lọ̀kọ̀lọ̀. Pẹ̀lú omijé lójú lọkùnrin yìí fi bẹ̀rẹ̀ sí ro ẹjọ́. Ó ní, kọ̀lọ̀kọ̀lọ̀, mo mọ̀ pé olóòótọ́ ènìyàn ni ọ́. Jọ̀wọ́ nítorí Ọlọ́run, má ṣàì dá ẹjọ́ yìí bó bá ti yẹ. Jẹ́jẹ́ mi ni mo ń lọ sí ìdálẹ̀, tí mo dé etí ìlú kan tí mo bá ẹkùn yìí nínú àgọ́ orin. Nígbà tí mo tilẹ̀ kọ́kọ́ rí, mo fẹ́rẹ̀ má wo bẹ̀ lẹ́ẹ̀mejì. Mo kọjú sọ́nà ní tèmi mo ń lọ. Òun náà ló pè mí o, tó sì bẹ̀ mí tànútànú pé kí n yọ òun. Gbà tó tilẹ̀ kọ́ bẹ̀ mí, mo kọ̀, mo ní n ò ní yọ, torí ó lè lọ jáde tán kó sọ pé òun ó pa mí jẹ. Bí ẹni pé mo tilẹ̀ ti mọ tí ó ṣẹlẹ̀ ni o. Kò mà jẹ́ kí n lọ o. Kọ́lọ́run gbà ní lọ́wọ́ àgbákò o. Ẹkùn yìí bẹ̀rẹ̀ sí bẹ̀ mí. Ó láfi bí mo bá yọ òun dandan, òun ò ní pa mí jẹ. Mo bá yọ o. Kí ni mo yọ sí o? Ṣé ló fò mọ́ mi fẹ̀rẹ̀? Ló lóun ó pa mí jẹ. Mo bá ní kó jẹ́ ká fọ̀rọ̀ náà lọ àwọn ẹlòmíràn. Ìdí rẹ̀ tí ẹ fi rí wa nìyí o. Kẹ́ jọ̀wọ́ gbà mí nínú ilé yìí o. Inú rere ò ní pa yín o. Lẹ́yìn tí ọkùnrin náà sọ ọ̀rọ̀ báyìí tán, kọ̀lọ̀kọ̀lọ̀ wò ó lójú burúkú. Ó ní, bẹ́ẹ̀ ni ẹjọ́ ló ń ṣe báyìí rò. Ohun tí òun wí kò tilẹ̀ yé mi. Ó mọ̀ pé wájú ògìdán olóòlàjù ló wà ní. Ẹ̀rù olóòlàjù ò bà ọ́. Akọmọ láì lábẹ́. Bọ́ ọ bá fẹ́ kí n dájọ́, kò ní láti rò ó pẹ̀lú ìrẹ̀lẹ̀. Nítorí iwájú ọ̀gá ni àwa méjèèjì wà yìí o. Ọkùnrin yìí bá tún bẹ̀rù ẹjọ́ rò. Nígbà tí ó rò ó débi ti àgọ́ irin, kọ̀lọ̀kọ̀lọ̀ dáhùn. Ó ní, jọ̀wọ́ ṣe gáfárà fún mi o. Kí ló ń jẹ́ àgọ́ irin? Ọkùnrin yìí dá a lóhùn. Ó ní, àgò tí wọ́n fi irin ṣe. Kọ̀lọ̀kọ̀lọ̀ tún dáhùn báyìí pé, àní mo bí ọ́, kí ló ń jẹ́ àgọ́ irin? Kọ̀lọ̀kọ̀lọ̀ tún dáhùn. Ọkùnrin yìí dáhùn wáyé. Ó ní, kọ̀lọ̀kọ̀lọ̀, mo mọ̀ pé olóye lórí ni ẹ̀. Dájúdájú bí o kò tilẹ̀ mọ àgọ́ irin, o kò ní ṣàì mọ àgọ́ adìẹ. Nítorí adìẹ nìwọ pàápàá máa ń jẹ. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, kí ìjàngbọ̀n eléyìí tó ṣẹlẹ̀, mo ti pèsè adìẹ tó bíi 2 tàbí 3 tí mo ní n ó fi ta ọ́ lọ́rẹ o. Nítorí orúkọ rẹ rere tí mo máa ń gbọ́ láàrin àwọn ẹranko. Wọ́n á máa wí nípa tìrẹ pé ẹranko rere ni kọ̀lọ̀kọ̀lọ̀ ń ṣe. Síbẹ̀síbẹ̀ pẹ̀lú èrò mi ò tí ì yí padà. Ọwọ́ ògìdán ni ọ̀ràn náà wà. Bí orí mi bá ti lè sùn lọ́rùn mi mọ́jú lónìí, ọ̀nà dandan ni kí ìwọ rí adìẹ jẹ. Bí ìwọ fẹ́ àgbébọ̀, wọ́n wà á fún ọ. Bọ́ ọ fẹ́ àkùkọ, yóò tì ọ́ lọ́wọ́. Ìkáwọ́ mi ni gbogbo wọn ń bẹ.
àgò irin àti àgò adìẹ kò yàtọ̀ sí ara wọn jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n irin ni wọ́n fi ṣe àgò irin, ó sì tóbi díẹ̀ ju àgò adìẹ lọ. Mo rò pé yóò wá yé ọ wàyé, mo sì bẹ̀ ọ́ kí o má ṣàì dá ẹjọ́ mi ní rere, Ọlọ́run yóò fèrè fún ọ. Kọ̀lọ̀kọ̀lọ̀ tún dá ọkùnrin yìí lóhùn akọ, ó ní, ìwọ ọkùnrin yìí, ìwọ sọ mí di kọ̀lọ̀kọ̀lọ̀ aládìẹ ni, ènìyàn kéènìyàn ni ọ́, gọ̀ǹgọ̀sù èdìdà rẹ̀, ìlábùrù, dáná sungbó. Bí o kò mú mi dédé àgò irin yìí lónìí, n ò ní fi ọ́ sílẹ̀, èké ni ọ́. Lẹ́yìn náà ó kọjú sí ẹkùn, ó ní, mo túbà o bàbá. Ẹni tó mi kùkù tí ara rẹ̀ ní mì, ẹni tó bá lòun ó ṣe yín ara rẹ̀ ní í ṣe. Ẹranko tó bá sì wí pé kílẹ̀ já mọ́ nínú igbó, ara rẹ̀ ní tàn jẹ. Mo bẹ̀ yín kẹ́ mọ́ ṣàì fi làákàyè tẹ̀lé mi, kí a bá alákọ̀rí yìí dé ìdí àgò irin náà. Mo fẹ́ láti mú dáadáa ní o. Gbà tí mo bá sì dájọ́, ojú mi báyìí lẹ́sẹ̀ pàjẹ́. Inú ẹkùn náà dùn, ó wí pé kọ̀lọ̀kọ̀lọ̀, ọ̀rọ̀ ẹnu rẹ̀ dára, má rìn so, wọ́n tẹ̀lé ọ. Bẹ́ẹ̀ ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta múra, ó di ibi àgò irin. Gbà tí wọ́n dé ọ̀hún, kọ̀lọ̀kọ̀lọ̀ kọjú sí ọkùnrin náà, ó ní, ńbo ni ìwọ dúró sí? Ọkùnrin náà sì tọ́ka ibẹ̀, ó wí pé ìyín ni. Kọ̀lọ̀kọ̀lọ̀ ní, ǹjẹ́ dúró níbẹ̀ kí n rí ọ o. Ọkùnrin náà sì dúró síbẹ̀. Lẹ́yìn náà ni kọ̀lọ̀kọ̀lọ̀ yí padà sí ẹkùn, ó ní, ńbo lẹ̀yin wà ó jàre? Ẹkùn tọ́ka sínú àgò irin, ó wí pé níhìn náà ni. Kọ̀lọ̀kọ̀lọ̀ ní, bàbá, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé aláìmọ̀ye pátápátá gbáà ni mí. A mọ̀ pé kí nǹkan tó yé mi, láì jẹ́ pé bá dúró sí ọ̀kánkán bíi tẹ́ ẹ dúró sí nígbà náà, òye rẹ̀ ò ní yé mi dáadáa. Ẹkùn bá múra, ó bọ́ sínú àgò irin náà. Lẹ́yìn eléyìí ni kọ̀lọ̀kọ̀lọ̀ ní, ó wá ń yé mi bọ̀ náà wàyí o. Ó tún kọjú sí ọkùnrin yìí, ó ní, ìwọ Èkejì, mo ṣe bí o sọ pé ìwọ ló yọ, kí ni ṣe tí ò lè jáde fúnra rẹ̀? Ṣé ilẹ̀kùn àgò irin náà ni wọ́n ṣí sílẹ̀ yìí? Ọkùnrin náà ní, wọ́n tì í nígbà náà ni. Kọ̀lọ̀kọ̀lọ̀ tún fèsì báyìí, báwo? Ọkùnrin náà bá mú ilẹ̀kùn àgò irin náà, ọ̀pá adé, ó ní, báyìí ni. Kọ̀lọ̀kọ̀lọ̀ tún dáhùn, ní, ǹjẹ́ ó tán pátápátá? Ǹjẹ́ kò ní lè jáde mọ́ báyìí? Ọkùnrin náà bá mi ilẹ̀kùn náà wò, ó rí i pé ó tì gbaingbain, ó dáhùn, ó sì wí pé ẹkùn ò lè jáde. Lẹ́yìn eléyìí ni kọ̀lọ̀kọ̀lọ̀ wo ẹkùn, ó bú sẹ́rìn, ó ní, pẹ̀lẹ́ o ẹkùn, ọwọ́ bà ó náà wàyí, ọ̀pẹ̀ níbẹ̀ o, àforesú ní í ṣe ni ọ́. Kànnàkànnà ìbá odò ni yóò sì yọ ojú olóore rẹ jẹ. Mo bá tiẹ̀ lọ o, ìwọ ọkùnrin yìí, ṣùgbọ́n má ṣe gbàgbé àti fún mi ládìẹ mi o. Mo ti yọ ní ti èyí náà o, kí Ọlọ́run gbà ọ́ lọ́wọ́ àgbákò. Kí Olódùmarè má jẹ́ kó ọgùnìn ní ọjọ́ tí ebi ń pọ̀nà o. Bí o bá dé àárín ìlú, kó sọ fáwọn aráàlú pé ọwọ́ wọn ti bá ẹkùn tí wàá ń yọ wọ́n lẹ́nu o. Kí wọ́n mú ọfà àti ìbọn, kí wọ́n sì mú apó àti ọrùn, kí wọ́n wá dá sẹ̀ríà fún àforesú ní í ṣe. Bẹ́ẹ̀ lọ́wọ́ bá ògìdán o, ó ronú títí kò rí èyí tí ó lè ṣe. Kọ̀lọ̀kọ̀lọ̀ fi ṣe ẹgbẹ̀ta ẹ̀sín, ọkùnrin náà sì fi ṣe 700. Igba ẹlẹ́yà fọ́ ilé lórí, àbàwọn ẹlẹ́yà dà sí i lára, ó ń ṣẹ́jú pàkó, jẹ̀bẹ̀tẹ́ sì gbé ọmọ lé e lọ́wọ́. Ọkùnrin yìí ṣe bí kọ̀lọ̀kọ̀lọ̀ ti gbà á níyànjú. Láìpẹ́ àwọn ará ìlú dé, wọ́n pa á. Ńgbà tó ń kú lọ wípé, ìgbẹ̀yìn ayé mi nìyí, ìbá ti kí mo lo àǹfààní tí Ọlọ́run kọ́ fún mi dáadáa, oyè bá ti gbà á lọ́wọ́ mi. Bẹ́ẹ̀ ni ẹkùn káàánú ẹ̀ṣẹ̀ rẹ̀, ṣùgbọ́n àkókò ti kọjá. Lóòótọ́ ó ronú pìwàdà, ṣùgbọ́n ọ̀ràn ti bọ́ sórí, ó fi ìka àbámọ̀ bọ ẹnu, ó ń retí ohun tí yóò dé bá òun. K'Ọlọ́run má jẹ́ ká kábàámọ̀ irú èyí o. Mo ti fi ẹnu bà ti oore ṣíṣe lẹ́ẹ̀kan, mo sì sọ irú ẹni tí ènìyàn bá ṣe lóore, mo sì tún fẹ́ láti fi èyí kún. Ẹ̀yin àwọn ẹgbẹ́ mìíràn wà tí wọ́n fẹ́ ìlú wọn àti orílẹ̀-èdè wọn rí kọjá, wọn a sì fi dandan jàgùdà paríire pé àfi bí àwọn ṣe lè àwọn lóore. Ọ̀ràn owó a máa kan irú ẹgbẹ́ bẹ́ẹ̀ lemọ́lemọ́. Mo wí fún yín, ìrànlọ́wọ́ yẹ fún wọn o. Bí ẹni ipá ìpìnì ẹ fún wọn. Bí ẹni ti kọ́bọ̀ ẹ fi ta wọ́n lọ́rẹ. Bí ẹni ti pọ́n ẹ fi ṣèrànlọ́wọ́ fún wọn.
owó rere ni ẹ̀ ń ná, àlàáfíà Ọlọ́run yóò sì rọ́pò rẹ̀. Àwọn ọmọdé mìíràn wà tí orí wọn yá sí ìwé ṣùgbọ́n tí kò sí owó tó láti kọ́ dé ibi tí wọ́n fẹ́. Bákan náà sì ni àwọn ọmọkùnrin pẹ̀lú. Ọ̀pọ̀lọpọ̀ ò rí àyè lo ẹ̀bùn rere tí Ẹlẹ́dàá fi fún wọn. Irú àwọn báwọn yìí ni olówó ìbá máa fi owó rẹ̀ ṣe lóore. Ẹ kú ìjókòó ẹ̀yin ọ̀rẹ́ mi. Mo rò pé èyí tí mo sọ nì ní ti òní yìí ti tó, ní ti òní yìí ti tó. Wọ́n parí ọ̀rọ̀ náà kí a máa fìyókù ọjọ́ yìí gbádùn ara wa. Bẹ́ẹ̀ ni agbádùn títí rẹ̀ fi sú o. Ó wá kù ọjọ́ 5 tí a ó lò ní ọ̀dọ̀ Ìrágbèje, ṣùgbọ́n n ò ní sọ àwọn nǹkan abàmì wọn nì tí ojú wa rí àti tí etí wa gbọ́ ní ọjọ́ 5 náà nítorí àkókò ń lọ. N ó kúkú dá ẹnu lé ohun tí ojú wa rí ní ọjọ́ 7. Báyìí ni a parí orí 7 ògbójú ọdẹ nínú igbó Orúnmọlẹ̀. Orí 8 láti tẹ̀ síwájú láìpẹ́. Ọjọ́ 7 lọ́dọ̀ Ìrágbèje nílé Olójúlé méje àti àbọ̀ òkè Láńgbòdo. Lágbára Ọlọ́run, ẹ má gbàgbé láti subscribe sí channel yìí Ẹwà Èdè Yorùbá TV àti àwọn channel àkàndá tó tún kù fún ìgbádùn yín àti fún ẹ̀kọ́ àwọn ọmọ wa. Àkàndá ọ̀rọ̀ Awíkonko, Ẹwà Èdè Yorùbá TV tá a wà yìí. Akọ́mọlédè Yorùbá TV, Òwe Yorùbá TV láti mọ àwọn òwe síwájú sí i. Oríkì Yorùbá TV láti mọ oríkì orílẹ̀ yín jinlẹ̀jinlẹ̀. Àṣà Yorùbá TV fún àwọn ọ̀rọ̀ tọ́rọ̀ mọ́ àṣà. Ìkóríta kò yé mi fún àwọn ìṣẹ̀lẹ̀ kàyéfì. Tẹ́ bá wá ní nǹkan pàtàkì láti bá mi sọ tàbí ẹ mọ oríkì orílẹ̀ yín dáadáa, ẹ sì fẹ́ kí Àkàndá ó bá yín gbé jáde, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp. Tó bá ṣe wò yín tẹ́ fẹ́ kún àwọn ètò Àkàndá lọ́wọ́, kùsẹ́ ni mo rí iṣẹ́ yá. Tẹ́ ẹ bá gbàgbé a sọ nígbà kan pé a fẹ́ mọ ṣèwádìí àwọn ìlú káàkiri, pé a nílò ìrànlọ́wọ́ ẹ̀yin èèyàn wa. Ṣùgbọ́n ó ṣe ní láàánú pé ọ̀rọ̀ àwa Yorùbá, Ọlọ́run ló mọ bó ṣe rí ni. Ààrí olùrànlọ́wọ́ títí dàkókò yìí. Bó bá wà nínú àwọn tí Ọlọ́run ó lò fún wa láti ní àwọn irinṣẹ́ kan tó wúlò fún wa fáwọn ìrìn àjò náà, bíi kámẹ́rà, bíi dúróònù, bíi iná, bíi jẹnẹrétọ̀ àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. Èdè àti àṣà Yorùbá náà ló jẹ́ Àkàndá lógún pé kó má bàa parun náà ni. Èdè àti àṣà Yorùbá ò sì ní parun. Àjùwà ṣe o.